Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Ọ̀pọ̀ èèyàn ní òwò bíi tá a wà. Ìyẹn ò túmọ̀ sí pé ẹni tó rí ni ní mọ́ni lójú. Lákọ̀ọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó àtijọ́ ni kì í sábà wáyé látàrí pé obìnrin nífẹ̀ẹ́ nínú fífọmọdọ́rẹ̀ẹ́ tàbí kí ọkùnrin rí omidan tó wù ú, kí ó yọjú sáwọn òbí ẹ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kì í lájọsọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ kó tó di alẹ́ ìgbéyàwó. Iṣẹ́ tóbìnrin ní láti ṣe ni kó tẹríba, kó ṣàbíamọ, kó ṣètọ́jú ilé. Títọkùnrin ni kó pèsè jíjẹ àti mímu. Ojúṣe ni ìgbéyàwó àtijọ́ láàrin ọkùnrin sóbìnrin tó sì ní ìfẹ́ nínú látọ̀dọ̀ ọkùnrin. Ọkùnrin ìbá wá fẹ́ mẹ́rin, kì bá fẹ́ márùn-ún. Ṣàṣà ní ìwà tọkùnrin lè ní tó lè ní obìnrin lára nítorí wípé kò sí òǹfà ìfẹ́ láti ọ̀dọ̀ obìnrin sọ́kùnrin. Ìgbéyàwó òde òní ìfẹ́ ni látọ̀dọ̀ ẹnìkíní sí ẹnìkejì. Bẹ́ẹ̀ ti mọ̀ pé ìbẹ̀rẹ̀ ìfẹ́ á máa dùn bí oyin ni. Àìmọye nǹkan ni kò ní bójú mu ṣùgbọ́n tá ò ní kọbi ara sí nítorí ìfẹ́. Tó bá wá yá, ojú ìfẹ́ á wá là kedere. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Ọlọ́run á máa sọ̀rọ̀ pẹ̀lú òwe ni torí òun ló dá wa tó sì mọ̀ wá. Ó ní ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ràn aya yín, ẹ̀yin obìnrin ẹ tẹríba fún ọkọ yín. Ṣé ká wá ní májèlé ni ìfẹ́ jẹ́ látọ̀dọ̀ obìnrin sọ́kùnrin? Wo ìwọ omidan tó o ti múra tó ń palẹ̀ mọ́ láti lọ sílé ọkọ. Àmọ̀ràn mi rèé, lóòótọ́ kò rọrùn ṣùgbọ́n wá kòtò tó jìn kó o rí ìfẹ́ mọ́, kó o gbé ìtẹríba lọ sílé ọkọ. Elédùmarè yóò bọ́ tukọ̀ ìgbéyàwó rẹ̀ dópin. Àṣẹ.